ṣe mí o. Nana nana. Nana. Ọlárótìmí o. Nana nana nana. Owó ikú jọ̀gẹ̀dẹ̀. Ikú jọ̀gẹ̀dẹ̀ kò máa mọ̀ pé ohun tó dùn nígbà ni. Ọlárótìmí kò máa mọ̀ pé ikọ̀ tó dùn nígbà ni. Ó fẹ́ fọ̀ lábàtà sómi lóhùn kú. Ojoojúmọ́ ni kò lè, ọjọ́ kan ni kò lóhùn. Ọlárótìmí yẹn. Gbogbo wa la mọ̀ pé gògóńgò ọmọ lọ́jẹ́ fún gẹ̀gẹ́. Bẹ́ẹ̀ ni gẹ̀gẹ́ sàn jù pa agbé sàn jólè. Kí ló gbà? Ẹ̀mí ẹ̀ lọ́fẹ̀ẹ́ mú lọ bí mo ṣe wí àmọ́ nǹkan tó gbà nǹkan kékeré ni ilé ọmọ rẹ ló gbà. Ilé ọmọ mi. O lè bímọ láyé mọ́. Mi ò lè bímọ mọ́. Mọ́kàn kàn ní sáwọn tó wà nílẹ̀ wọ́n dirun wọ́n dìgbà ọlọ́wọ́ bá wa dáwọn tó wà nílẹ̀ sí kàn ní ṣe wọ́n. Ẹ má jẹ́ ń wáyé asán ẹjọ́ torí Ọlọ́run. Ọmọ kékeré ara mi ni mí, ẹ má jẹ́ ń kú báyìí. Ọmọ méjì tí mo gbẹ̀mí lé ló ti kú yẹ ẹjọ́ ẹ wá nǹkan ṣe sọ́rọ̀ mi. Gbogbo nǹkan tẹ́ bá lè ṣe láti lè jẹ́ kó bímọ wọn ní kẹ́jẹ́ ò fi bímọ. Owó wà, kò sí nǹkan tẹ́ fẹ́ tí mi ò lè ṣe fún yín. Owó wà ọlá wà náà tẹ́lẹ̀ àwọn ọmọ tàbí lè fún máa jogún gbogbo nǹkan tá a ní náà ni wọ́n ti kú yìí. Ẹjọ́ ẹran mi náà. Ó tọ́ ọ̀rọ̀ kan ṣoṣo tó wà ń bẹ ni o ṣe é gbọ́ abẹ́ gbọ́ ọmọ kankan ò lè yà sọ́dọ̀ yín mọ́ láyé. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá gbọ́ pa báyìí ojú lọ́kàn. Mo gbé o. Ìwọ ní wà bẹ́ẹ̀ arákùnrin tọ́jú ọmọbìnrin yìí dáadáa o. Ìyà ò gbọ́dọ̀ jẹ́ ìrà ò gbọ́dọ̀ rí kò gbọ́dọ̀ ráre o. Ọ sọ di ẹyin báyìí ọmọ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọmọ pé àríjó la gbé ọmọ títàn ọmọ gbé gẹ́gẹ́gẹ́ bí ọmọ títàn ni nítorí pé kí wò ó lè wà láyé kó lè wà láàyè rẹ̀ ló fi parẹ́ lápá ayé yìí o. Bàbá ojúkòrò kí ojúkòrò jẹ ni wọ́n sọ. Bẹ́ẹ̀ni olùkóńkó lálù olùkóńkó. Gbogbo ẹ̀sùn tó ṣe mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí òun fi gbé ẹbọ tí òun fi lè lọ́mọ mọ́ láyé ẹ jẹ́ kó padà sára mi. Ojú wo ni fẹ́ kí n fi wo pé mo wà nínú àárẹ̀ èèyàn gbẹ́bọ nítorí mi ẹ̀dẹ̀ sọ lójú ẹ̀ jẹ́ kó mọ̀ pé kò lè bímọ mọ́ tó ló gbẹ́bọ fún mi. Ayé wo ni fẹ́ kí mi náà máa gbé? Ìdùnnú wo ni fẹ́ kó wà láàrin àwa méjèèjì? Bàbá ìjọ tó lọ́rọ̀ ẹ̀yin àgbàdo sọ pé èèyàn gbọ́dọ̀ tàpá sí òbí ẹ̀. Màámi sọ fún mi pé kí n lọ fẹ́yàwó mi. Ẹjọ́ bo ni mo fẹ́ gbé wá? Ibo ni mo fẹ́ gbé ìyàwó yẹn wá torí pé ìyàwó tí mo fẹ́ tẹ́lẹ̀ tó gbẹ́bọ torí mi kò lè bímọ mọ́ kí n lọ fẹ́yàwó mi torí kíni? Bàbá ìjọ gbogbo tẹ́ bá mọ̀ tẹ́ lè ṣe oníkẹ́ ṣe fún mi. Ẹ jọ̀ọ́. Ṣé èmi mọ jẹ́lé ọmọ yìí?
ṣé mi mọ jẹlé ọmọ rẹ ẹ ṣe gbóòótọ́ ọ̀rọ̀ báyìí àní bẹ́ẹ̀ bá gbọ́ pa òjò lọ́kàn àwa àwọn yóò àìsàn ò ṣe é dá padà ara yín bá kò tọ́ ọ̀rọ̀ ó rí kọ́mọ́dà bí àsọjù àbí àsọgbọnnu ni ọlọ́run gan ò lè fàìsàn kàn ọmọ bó ṣe wáyé béèyàn kan bá wá gbìyànjú kí wọ́n bá àìsàn dá lágara kínní kan tí ọba bá rìn díẹ̀ ní ogun ọgbọ́n bíi tí itọ́ ti bọ́lẹ̀ tó padà sẹ́nu tán àbí o ti rí ibi tí èèyàn kan ṣe gbọ̀nsẹ̀ tí gbọ̀nsẹ̀ wá padà sínú ẹ̀ ọ̀dà ìyá tó wà ẹ̀ lè gbọ́ pa ẹ̀ lè gbọ́. ọwọ́ ìyá sọ ṣàánú mi bàbá ọláyé tó báyìí. ọmọ tọ̀ mí wá ta ló pè mí. èmi ni mò ń pè ẹ́ kí ló ṣe ẹ́ kí ló dé tó ń kárí bọnú kí ló ń rò kí ni ò tó rò lọ́rọ̀ mi báyìí ṣé ẹ̀ṣẹ̀ ń bẹ́nu kéèyàn fífẹ́ hàn sí ọkọ tó gbẹ̀yàn sílé ni ìfẹ́ àníjù ló máa kó bá mi báyìí ìfẹ́ àníjù ló sọ ọ̀rọ̀ mi di ọ̀rọ̀ ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ìyà ò tún dùn mí o wọ́n tún wá wò tuntun wọ́n tún gbé ìyàwó lé mi lórí lọ́sàn-án gan Tọ́míwá kádàrá ni àti kọ́pọ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nǹkan téèyàn lè ṣe sí ó gbà fọlọ́ náà ni ọlọ́run tó jókòó lókè tí ò dá sí ọ̀rọ̀ mi tí ìyá fi ń jẹ mí bó ṣe ń jẹ mí ọlọ́run fọwọ́ lẹ́rẹ́ kò rí nǹkan kan ṣe ìyá Ọlárósìmí àti ọmọ ẹ o ó wá ní kí mi gbà fọlọ́run èmi ò gbà fọlọ́run o kí ọlọ́run ó jókòó sókè kó máa ṣàyí ẹ̀ èmi náà jókòó kí n ṣe ìfẹ́ inú mi tí mo fẹ́ ṣe ni. ṣó fẹ́ gbọ́ tó bá pẹ́ títí tí sùúrù ò bá ṣe òkúta jìnnà ó pé omi tó rọrùn á yàtọ̀ lẹ́nu kò sí nǹkan tí sùúrù ṣe tí o àfi tí ò bá tó ó ní sùúrù náà ni. kí ni gbogbo tó sọ yẹn sùúrù kí ni gbogbo ọmọ tó ń jẹ́ sùúrù sùúrù tí mo ṣe tó sọ mí dà nǹkan tí mo dà lẹ́yìn ó tún wá ní kẹ́mi ní sùúrù wàláhì mi ò ní gbọ́ tẹ́ bá bẹ̀ mí mi ò ní gbà wo wọ́n jẹ́ kí ìyá Ọlárósìmí àti Ọlárósìmí àti ìyàwó tí wọ́n gbé lé mi kò jẹ́ kí wọ́n mọ̀ wípé sùúrù ti kúrò nínú ìgbésí ayé mi àwọn kò ní dúró wò tán. sùúrù tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ò ní sùúrù mọ́. ẹ wo arábìnrin. ẹ bẹ yà. kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi wá di ogun àkáwọ́lérí fẹsẹ̀ jẹlẹ̀ tó ń wa ẹkún mu gbogbo ojú ẹ̀ méjèèjì ló ti pọ́n. ìyá máa jẹ mí o àwọn ajúnilọ́lọ́ fọwọ́ alágbá mi lójú àwọn ni wọ́n yàn mí jẹ tó kàn sí mọ̀ wípé ọ̀bẹ tí ò lékun jù la fi ń bẹ ìṣàpá ọmọ tí ò ní bàbá lọ́dún yàn jẹ ìyá mi ò lẹ́nìkan ṣé níyà ọkọ mi àtọkọ mi fọwọ́ lágbá mi lójú. ilẹ̀kùn tí ò lálùgbàgbà àjòkó ara ẹ̀ jẹ́ ọmọ tí ò lẹ́nìkan kì í kọjá àyè rẹ̀. bẹ́ẹ̀ wọn ò sì kọjá àyè ara mi o ìfẹ́ ni mo fi hàn sọ́kọ mi àánú ni mo ṣe. ó dáa
kí ló fẹ́ ṣe sí? ìyá mi fẹ́ kí ìyá ìjẹ mi gbé mo fẹ́ gbàjẹ́. o fẹ́ gbàjẹ́? bẹ́ẹ̀ ni ìyá mo fẹ́ gbàjẹ́. ó ti dà. ìbà ó ìbà ìbà ó ìbà ìbà ó ìbà mo wá júbà kí n tó wọlé o bẹ́wúrẹ́ bá wọlé tí ò júbà á dẹran àmúso bágùtàn bá wọlé tí ò júbà á dẹran àmúso ẹ̀yin ẹlẹgbẹ́ mi o ẹ wá ṣùbìrìbò mi o tẹ́lẹ́gẹ́dẹ́ bá nawọ́ lẹ̀ dandan ni kó tanná tí gbọ̀rọ̀ bá nawọ́ lẹ̀ dandan ni kó tanná tí adìyẹ bá sunkún ìyẹ́ dandan ni kí ìyẹ́ ó bò ẹ̀yin ẹgbẹ́ mi o ẹ ṣùbìrìbò mi o. ẹ káàbọ̀ o ẹ kú ìtọ̀nà. ẹni mọ̀nà ló tán. yèyé kí ló dé ó ṣe wá dìpàdé pàjáwìrì ayélujára lánàá ẹ̀sán kankan fún wa. ẹ ṣeun ọmọ yìí tọ̀ mí wá ló tọ́ gbà wá wá o ó ní ká gbà ń ó sì di dandan ká gbà. ohun ẹ̀wí ayé bá wí lẹ́gbà ọ̀run gbà gbogbo ohun tí ẹ wí lónìí ó ti dàṣẹ tọ̀ mí wá kí ni ká ṣe fún ọ. ẹnu oníkànlá ti ń gbọ́ kàn mí ṣàlàyé. ẹ ṣeun ẹ̀yin ìyá ẹni tí ò bá bá wọn bí ìbejì rẹ tó bá bímọ kò ní sọ ní dòwò ẹni tó bímọ tó sọ lẹ́kùn sùn àbíkú jáwé agbolé bẹ́ẹ̀ láàrún ẹjọ́ ọkọ mi àtàwọn ẹbí ẹ̀ ni mo wá fi sùn yìí wọ́n ti fayé sùn mi wọ́n ti fẹ́ gbẹ̀mí lẹ́nu mi ẹ wò ó ẹ má jẹ́ kí ìyà ìjẹ mi gbé mo fẹ́ kẹ́ bá mi gbẹ̀san nǹkan tí wọ́n ṣe fún mi kẹ́ bá mi gbà lára wọn padà nǹkan tí mo fẹ́ náà nù. tọ̀ mí wá o tó bá ti jẹ́ ohun tó o fẹ́ nìyẹn àṣẹ ti gùn ún àbí ẹ̀yin ẹlẹgbẹ́ mi. bẹ́ẹ̀ ni o àṣẹ gùn o. tọ̀ mí wá wọ́n ló ní wá. bẹ́ẹ̀ ni ilé ọkọ mi. ẹ ṣeun mo fẹ́ gbé oúnjẹ ìfún yín ni. èmi nìkan tán. bẹ́ẹ̀ ni. ìwọ náà jẹun ọmọ o. ọmọ èwo ń bẹ ṣé ìtẹ́ ẹ̀gán lọ sọ́gun àbí ìtẹ́ ìjò wáyé mọ́. má bínú o. oúnjẹ gidi rèé o. ẹ mọ jẹ ẹ. tọ̀mí wá ìwo ló ń ṣe yìí ó fún mi lóúnjẹ ó tún fi májèlé sí i. mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ kú dànù náà. mọ̀ jẹ́ ń kú. torí kí ni. mọ̀ jẹ́ ń kú dákun. torí kílẹ̀ fífẹ́ kú ìyá. a ní torí kílẹ̀ fífẹ́ kú. ó yẹ mọ jẹ́. májèlé ló fún mi. mo ní kẹ́ ẹ jẹ́. mi ò jẹ́ ń jẹ́ mi ò jẹ́ o fífẹ́. Ọlọ́run wá ṣàánú mi o ṣàánú mi lórí ara mi lórí àwọn ọmọ mi o ìwọ ni mò ń sìn ìwọ ni mo gbẹ́kẹ̀lé nǹkan kan o o sì lẹ́ni ọba ti gbẹ́kẹ̀lé òní pòfo ṣàánú mi o lórí àwọn ọmọ mi má jẹ́ ń pòfo má jẹ́ ń jìyà o aláìlé o ṣàánú mi Ọlọ́run. Ta ni o ó wọlé o. tọ́bí wá kí ló ṣe yín. kò sí nǹkan kò sí mi. kí ló dé wá sùn lọ́sàn gan. ìgbà tí mo wò yín ní títí rúùmù tí mo rí náà mo ní pé kí n check bí àyà rẹ lè wà. nígbà tí ò séyàn bẹ́ẹ̀ lèmi náà ní wá rẹjú. mo ní ìgbà tó tọ́jọ́ mẹ́ta tí ẹ̀ẹ́dọ́dọ̀ wa tá a gbúrò yín pé kí n yí àlàáfíà yín wò pé ṣé kò sí nǹkan kan kí ló wá ṣeun ẹ pẹ̀lẹ́ má. ìgbà tí mò ń bọ̀ lọ́nà mo rí oní ápù kan mo bá ní kí n bá yín rà o. ǹfẹ́ ápù ń ọ̀jẹ́ ápù ọjà àbí n bá fẹ́ jẹ ápù wọn lọ ra ápù mo gbé ápù rẹ lọ wọn jẹ mọ́ fún mi mọ́jèlé jẹ. àbí dandan ni wọ́n fi ń jẹ ápù ni kí n jẹ ápù lójú oorun tún jẹ lójú ayé wọn jẹ o mọ́ gbé lọ o. o ṣé o màmá kó o kílé o. èèyàn mà níkà o. abẹ́ẹ̀ rí mi ó fún mi lápù lójú oorun ó tún wá gbé fún mi lójú ayé n ò ní jẹ Ọlọ́run ní jẹ. ìyáálé mi ẹ̀yin ni mo rí wẹ́rẹ́ yìí ọjọ́ mẹ́ta. kí la fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ ilẹ̀ kọ̀ tẹ́ ìbéèrè wa àwálẹ̀ wò wípé tí mọ́tẹ́lì bá lọ bá mọ̀ ọ̀mọ́ ó ṣàyẹ kí mọ̀ ọmọ lè dìde kó lọ dìde bá mọ́tẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ̀sẹ̀ wàá gbọ́ kó ṣẹlẹ̀ sí mi kẹ má lè yọjú sílé wa ẹ wá buyè pẹ̀lú wa dání èmi kàn ní pé mi dà sí iná káwa yọjú sí yín ni o ká jèrè ọbẹ̀ lára yín. ìyáálé mi ẹ kúkú ní bínú sí mi ẹ wo iṣẹ́ ni ò fààyè gbà mí rárá ó wù mí kí n ti yọjú sí yín ìgbà tí mo tẹ̀ gbọ́ ìyàwó òjijì tí wọ́n fi ránṣẹ́ sí yín ìyànjẹ nìyẹn náà mi ti expect kẹ́ gbà rárá. ìyànjẹ
Ọlọ́run dá ẹ lẹ́jọ́ olùfẹ́ happy jọ ta ni lọ́yà tó fẹ́ bọ́ lóhun tó jọ tó máa dúró tó máa ní Ọlọ́run mo pè ẹ́ lẹ́jọ́ o kò sọ nítọ̀hún tí nǹkan bá ti dé ó dé nìyẹn èmi sì gbà gẹ́gẹ́ bí kádàrà mo sì ti gbé kádàrà mi nítorí máa ronú pa ìmọ̀. rárá o kádàrà kẹ̀ bí ìgbà tó jẹ́ pọ́nkàn fẹ́ mọ̀mọ́ fi yà jẹ yín ni ẹ mọ̀ pé pàṣán tó fi nà yálé ó wà lájà fún ìyàwó nǹkan tó ń ṣe fún yín wọ́n lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ sí mi gangan fúnra ara mi. ìyá Túnjí àdánwò tó máa dé báyìí tó fi máa ṣe irú nǹkan tí wọ́n ṣe fún mi Ọlọ́run máa ní jẹ́ kẹ́ ẹ rí. àmín o àmín o. ẹ jẹ́ ká gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan torí mi ti fẹ́ máa ronú lọ pa ẹ̀ mo sì gbà fọ́nà. ọkọ yín kọ́. ẹ wo wọ́n máa jáde wọn ò tí ì wọlé o. wọn ti tó wọlé ní táìmì ní weekend. wọn ò ní pẹ́ wọlé. ẹ̀yà wọn mójú tó wọn kọ́ máa lọ fi àjọ ẹ̀gbọ́n wọn. ṣé ẹ̀dẹ̀ ń gbúgbà àwọn ọmọ yín náà. àlàáfíà ni wọ́n wà. Túnjí oníjàngbọ̀n nǹkan tó sì jẹ́jàngbọ̀n yẹn London náà. ìjọgbọ̀n kẹ̀ ó ti wà lójú ọlọ́mọ òtó lọ́hùn kó lọ máa ṣèjọgbọ́n ẹ bẹ́ẹ̀. wọn kì í ṣípẹ́ ẹ̀nàró fábùkẹ́. ìyẹn ni wípé ìgbà tó rí ìyá ẹ̀ ló ń yọ. kó lọ máa ṣèjọgbọ́n ẹ bẹ́ẹ̀. àbí o nígbà tí mo ń pọ̀ mo rí o ní àpò kan mo wá ní kí n ta iná. ìyáálé mi ẹ ṣé ẹ ti mọ̀ pé mo fẹ́ràn ápù gan-an. ẹ fẹ́ máa gbé ìyá Túnjí ṣé kò tí tó jọ mẹ́ta ni tí bá fẹ́ lára rẹ̀ tó ń padà jọ ṣẹ́ náà ẹ̀yin lè máa mọ ọ̀tá wa mọ ọ̀kọ́ tẹ́yìn. òwe yín yé mi ìyáálé mi ẹ ṣé ẹ ṣé. èmi ò máa bínú ẹ ṣáà tètè dìde kẹ́ lọ jẹ́ kọ́kọ́ yín torí ṣé mo pé náà nífẹ̀ẹ́ sápù dáadáa. ẹ tẹ mọ nǹkan tèmi láì mo láì kí n jẹun tán kí wọ́n á jẹ ápù lé lórí. ẹ̀yin ò ṣe kọ́kọ́ jẹ́ nígbà tó jókòó tí rẹ̀ rí bí bá sì jẹun tán ẹ máa jẹ yòókù. mo ṣe ìdáná tó ní ìyáálé mi ẹ jẹ́ ká kójọ máa lọ dáínì sí ká jọ lọ jẹun. ẹ ṣe kúfẹ̀ẹ́ kan ṣe báyìí bóyá ó kú púpọ̀ ń bẹ̀ ẹ̀yin ẹ jẹ jẹ́ ń bẹ̀ tẹ bá dẹ̀ tún jẹun tán ẹ tún jẹ́ lé gbogbo rẹ̀ á lè blend papọ̀. ẹ wo ìyáálé mi jáde máa lọ dání ká jọ lọ jẹun tí bá jẹun tán sì máa wá jẹ ápù yẹn lé lórí. ẹ̀yin tí lè ṣe tẹ̀lé ẹ̀rọ ìdáǹgbà ẹ̀ lè fi lọ́jọ́ àwọn yẹn lọ́sọ̀ lè ṣe ní pọ̀pọ̀ yín lọ́ba yẹn kó gbogbo ẹ̀ jẹ́. ẹ wo kò tẹ̀ ṣe dání tán gan sí ẹ jáde máa lọ dání sí. àmì ń tẹ̀sí wá yóò ẹ dáàdì mọ òwò nílẹ̀ ní tó ń ṣe ìjẹ tó bá yẹn. bóò lè yẹyẹ ṣe mọ ń wùwà báyìí torí Ọlọ́run. màmá kò yé mi kí mo ṣe. kí lẹ ṣe ńgbà tí mo gbé tẹ́lì lọ tẹ́lẹ̀ bá mi tún ṣe ẹ tí ì bá mi dá padà iye rédíò náà tí mo ní ẹ bá mi ṣe ẹ bá mi dá yìí náà padà kí ló dé. ṣe rí ti rédíò yẹn màmá mọ́tò inú rédíò yẹn ni ò dáa òun la máa change. ńgbà tí mọ́tò rédíò tó bàjẹ́ báyìí ṣé kẹ̀kẹ́ tẹ́lì náà ṣe ló tún wá bàjẹ́ báyìí nísìn. ṣe rí ti tẹlifíṣàn yẹn ara ló sọ ara tó dẹ̀ sọ yẹn òun ló strike tẹlifíṣàn tó fi bàjẹ́. ẹ wá gbà mí àrà tún sán ṣé wà ní kọ́lọ́run ọmọ ṣe kọ́mọ sanra mọ́ nítorí wípé bá mi ṣeré ìkíní báyìí. màmá ó dàbí ẹ gẹ́ẹ̀tì nǹkan tí mo sọ ṣe rí ti rédíò kò sí problem àti ra mọ́tò inú ẹ̀ but tẹlifíṣàn yẹn ẹ má wọrí gbogbo ẹ̀ lẹ́nu máa ṣe but gradual process ni ẹ kàn máa fún mi time ẹ má wọrí ìṣẹ́gbọ́n. time nísìn ọmọ tó ṣàrà tó ra ti bẹ tẹ́lẹ̀ fún mi tí n bá pè nísìn pé kó bá mi rà mí yóò bá mi rà kì í ṣàtìrà ló ní lára ṣùgbọ́n tó rà síbẹ̀ yóò ṣàfojú rí náà. màmá ẹni tó introduce mi sí ó yẹ kí wọ́n ti ṣàlàyé nípa mi fún yín dáadáa èmi ò ń ṣe oníṣẹ́ ọwọ́ tó ń ṣe kébékébé o so ẹ trust mi ṣẹ́gbọ́ mi ò lè ṣe rádaràda pẹ̀lú yín gbogbo ṣẹ́yìn ló máa wà ìnádà ẹ kàn fún mi ní time ni. ọlọ́run yìí dáadáa wà bẹ́ẹ̀ nínú tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí ń gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa ṣé ẹ ṣeṣẹ́ tí mo ní kẹ́ ẹ bá mi ṣe téèyàn bá wá ń ṣépè nísìn wọ́n lè yàn burú ṣé ìwà wúwo èpè báyìí. màmá ẹ má ṣe èpè ẹ ṣé rí tílé pé ẹ má jẹ́ ká fi bára wa lò rárá abiyamọ ní abiyamọ ò ń ṣépè àdúrà ní kẹjẹ kára máa fi bára wa lò. ọ̀dà mo ti gbọ́ igbó lẹ́ni kí n mọ retí. tó ṣẹlẹ̀ ni pé màá get back sí ẹni tó introduce mi sí so wọ́n máa pè é ẹ̀yẹ. ọ̀dà jẹ̀jẹ̀ ń pa àwọn ọmọ yìí gan. ìyáálé mi ẹ lè sọ pé ẹ̀jẹ̀ ń bi oúnjẹ ó dùn gan. ẹ máa wo ti wọn. màámi ló ń pè é ìyá ọkọ mi. hello màámi. hello Ṣaléwá. yes ma. ìwọ àtọkọ rẹ ẹ tiẹ̀ wá béèrè mi ṣó dáa bẹ́ẹ̀. ẹ wo èmi àtọkọ mi náà ṣe ń wò pé ká wá kí yín ni wọn sí nílé èmi àti ìyáálé mi la wà nílé. ìyáálé rẹ̀ wo ń bẹ̀. àǹtí Tọ̀mí wá. Tọ̀mí wá kan náà. yes ma hold on ìyá ọkọ mi.
Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ lóòótọ́ mi wá. Àkújọ mẹ́ta. Yes ma, ẹ kújọ́ mẹ́ta. Má dẹ̀ bínú ọjọ́ o. Èmi ò máa bínú. Ọlọ́run wà wọ́n lọ́jọ́ yóò dùn ọ́nú o. Orí ọmọ sì pọ̀ ọmọ wáyé fún un. Bó wá ni ọkọ ẹ wá ń kọ́? Àlàáfíà ni gbogbo wọn wà o. Ọlọ́run ó dẹ̀ wá dùn ẹnu lágbára lọ́wọ́ Ọlọ́run. Àmín mà. Ẹ ṣe mà. Ẹ ó dán fún wọn. Ẹ gbà. Hello màámi. Bó ni ìyàwó mi? Ẹ̀dẹ̀ kú àlejò. Àlejò nìyẹn o. Yes ma. Kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ àǹtí Tọ̀míwá. Wọ́n kó àpò wá fún wa, wọ́n fi lé pọ̀ tí fọ́nà rúkà ní. Tọ̀míwá náà ló rápò wá fún yín. Ó dáa, ojúṣe náà ló ń ṣe. Kò burú o, màá tún mọ̀ pé yín létà. Ó dáa mà, màá jíṣẹ́. Ẹ ṣé màámi. Ó dáa. Ẹ kí n dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ dé gan-an. Bí ẹ tẹ́ máa ṣẹ̀ṣẹ̀ sọ́dún fún mi fún wọn, àbí fúlà máa fún ara fún. Àbí o. Ẹ̀jẹ̀ jẹ́ ní rẹ́sì ó dùn gan-an. Èèyàn kì í jẹ lékè mo ṣe jẹ tọ́gẹ́lẹ́ ni mò ń bọ̀ ní. Ó dáa, èèyàn kì í yóò ẹ̀ràn gbà yẹn, ẹ jẹ́ kí n lọ bá mẹ́ràn wá sí. Ṣèmọ̀ pé ẹ̀mí fẹ́ mi. Ṣé kí n tún jẹ́ ẹranko tara mi kíkún wá yọ bọ̀bọ̀ bí ikun oníkejì? Ẹni ìyàgò jàre àti ìfẹ́ àti ìjẹran kíkún òyòràn wọ́n ti ń gbéyàwó lé wa. Tá bá jẹran kàfi kọ́sẹ̀ pa wá sí kan mọ́ wọ̀ bí ta wà wọ́n rárá. Ẹ dọ́gbọ́n fún mi nìyẹn o. Kí ló dé? Èmi tí mo wá sára kọ́ kí wá ní kí n ṣe. Ẹ máa dúpẹ́ tí ọkọ yín máa ní ìtẹ́lọ́rùn. Gbogbo ẹ ṣe rí gan ló ṣe wù wọ́n. Jẹ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo àsìkò tí máa wá ń jẹ ápù ló délé mo ti yóò sìn wọ́n fẹ́ jẹ ápù mi lórí oúnjẹ mi. Ẹ̀ǹgẹ̀ jẹ́. Àná o. Àti ẹ̀rọ Sálàáfíà ni. Adúpẹ́. Ilẹ̀. Àwọn ọmọ mi ń kọ́. Wọ́n wà. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀sẹ̀ jókòó. Bó ni gbogbo? Dáadáa ni. Ṣé wàá sí tí mo rí yín? Ó rí mi o. Ọ̀rọ̀ Tọ̀míwá mo mú wá. Oorun tí mo sùn mọ́júmọ́ lónìí kò dáa. Èmi àti Tọ̀míwá ń wọ̀ ya àjà báyìí ní lójú oorun. Tó gbé ápù tí wọ́n ti fi poison sí àtàṣọ pupa ó gbé wá dọ̀ mi. Ló bá tún gbé ápù tí mò ń wí wá lójú ayé tí mo rí lójú oorun tó ti fi poison sí. Mo bá ápù rè mo ní n tí mo rí lójú oorun mo tún wá rí lójú ayé mo ní kì í ṣe mi ní jẹ ápù yìí. Mo dáràn. Kí ló dé? Gbèsè. Mo ti dáràn o. Àǹtí mi mò ń bọ̀ tèmi bá mi. Àǹtí mi mò ń bọ̀. Màámi ló tún pè Ẹ já fún yín. Ìyá ọkọ mi ni. Hello màámi. Ẹ ló ṣalé wá. Wo ápù tí Tọ̀míwá gbé wá kì í ṣe nǹkan tẹ́ ẹ lè jẹ o. Pọ́ìsì wà ń bẹ o gbọ́dọ̀ jó yáyáyá dá padà fún kó mọ̀ rú nǹkan ẹ̀ lọ. Ó dà mà. Okay. Yes ma. Ó dà, mo ti gbọ́. Ẹ tún fi lè. Mi ì jẹ mọ́ mo ti yó. Ṣé bẹ́yìn lẹ sọ wípé tẹ bá jẹ tán ẹ má nífẹ̀ẹ́ sí pé kẹ́ jẹ ápù lé ẹ mú kẹ́ jẹ. A ní mi ò jẹ ápù mọ́ mi. A ní mi ò jẹ ápù mọ́. Méjì lè bí ìbò ẹ jẹ. Ìyáálé mi ẹgbẹ́ ápù mi ò jẹ mọ́ ẹgbẹ́. A ní mi ò jẹ mọ́ mi ò jẹ má jèrè ẹgbẹ́ ápù yín. Ẹgbẹ́ mi ò jẹ mọ́. Ẹ wá máa lọ ẹ ṣé. Mi ò jẹ mọ́. Mo pa àwọn ọmọ yín lẹ́ẹ̀kan. Bí mo ṣe pè mo bá bi léèrè ló bá ní Tọ̀míwá wà lọ́dọ̀ àwọn. Ń bò sí lọ wà lọ́dọ̀ àwọn bá ní mo bá kí o ló bá ní kí tẹ̀ bó ń dúpẹ́ pé wọ́n gbé ápù wà fún àwọn. Sinmi kẹ́ tó wá wọlé sí àṣàpù poison ni. Bóyá ń gbòkú ní ẹ̀sàlíwá ló gbé tọ̀dọ̀ tèmi wá. Kí lẹ wá fẹ́ ká ṣe sọ̀rọ̀ Tọ̀míwá báyìí? Ọ̀rọ̀ rẹ̀ kéré. Àrígiṣẹ́gi tó bá ṣẹ́gi ní orí ara rẹ̀ ni ó fi rù. Gbogbo ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé òkè báyìí ara rẹ̀ ní fínà. Gbogbo ọwọ́ tí Tọ̀míwá bá gbé wá òun náà ni ọmọ jìyà rẹ̀. Kò sí nǹkan kan kò séwu. Jẹ́ àgbà bẹ́ẹ̀. Tọ̀míwá kí ló dé? Kí ló dé tó ní jàfẹ̀dọ̀ lórí òróró? Kí ló dé? Ẹ má bínú. Ikú ló tẹ̀yìn ní fàǹfà màmá. Gbogbo ọgbọ́n tí mo mọ̀ pátá ni mo dá. Wọn gba ápù yìí lọ́wọ́ mi o. Wọn gbà kíni? Wọn gbà. Mo ti rán ni sọ́jà dandan ni kọjá ọ̀ràn ni sílé. Wọn gbà. Ó dá màmá. Ọgbọ́n wo la wá fẹ́ dá báyìí? Ọgbọ́n wo la fẹ́ dá téèyàn mẹ́ta ó fi dúró méjì wọ́n gbọ́dọ̀ gba kínní ápù yóò gbọ́dọ̀ dalẹ̀ mọ́ mi lọ́wọ́ o. Wọ́n gbà kíni? Wọ́n gbà. Iṣu ògìrì sákọ́lẹ̀ mi. Mo kọjá ẹni ọkọ àgbẹ̀ ń fìjà lọ. Gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ni ó fàyà. Àfẹ́ tó bá fẹ́ fàyà nínú wọn ni wọn ò ní gba kíní. Bá mi gbé kíní. Ó yá máa lọ. Máa lọ. Á kàn wọ́n lára.
ẹ má wulẹ̀ dára yín láàmú káàkiri ṣebí mi tẹ̀ ń wá náà ni gbogbo tí tẹ fẹ́ lọ fi mi pa ẹ wá pa fún mi báyìí. Tọ̀mí wá kò sí túkan tá a fi ọ́ pa a fẹ́ já ewé jókòó jẹ́ ilé ọ lọ́wọ́ ni kí ló dé tó ń fi kúlé gbogbo ẹbí wa káàkiri kí la ṣe fún ọ wọn ì fẹ́ yàwó léèyàn wọn fẹ́ yàwó lé ọ ni. màmá ẹ̀yin ò mọ̀ wípé kò lè ṣeé ṣe ká mú ìwé ẹkùn báyìí ká fi lé ajá lọ́wọ́ èèwọ̀ ni ẹ̀yin ti wá pé ṣoṣo ó ti dandan kẹ́ ẹ rí ṣoṣo ẹ ti tẹ ọká nírú mọ́lẹ̀ báyìí ó ti dandan kẹ́ ẹ rí já ọká àti ẹ̀yin àti àwọn ẹbí yín máa ń fìyìn nákànnàkàn tẹ́ bá ń sùn báyìí èmi lẹ rí tẹ́ bá ń mu omi èmi lẹ rí tẹ́ bá dijú lásán báyìí èmi lẹ rí máa jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ ti dáràn lọ́wọ́ mi. Tọ̀mí wá jọ̀dá kù kí ló dé tó kí gan ló ti ọgàn tó pé ò ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn rárá tó wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀rù jẹ̀jẹ̀ sínú ẹbí wa kí ló dé nítorí ipá fẹ́ yàwó ní ọ̀sán fẹ́ dẹ̀bí ìwà arú ni kí ló dé kí la ṣe. jọ ṣé mo ti wólú ẹ̀yìn àti ẹni mò ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìṣe kàn ẹ́ wá jèrè sí ọwọ́ rẹ̀ wá jèrè àjọnusọ àtọjúbọ ẹbí ẹlẹ́bí àtọjúbọ ní olè wà padà jèrè ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ má ṣe 10 fún yín má ṣe 20 wà gbélé gbọ́ ẹ sọ pé ẹ ṣe bẹ́ẹ̀ mọ́. kò sí tó ṣe fún wa kò sí tó ṣe ò lè ṣe nǹkan fún wa bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ò lè ṣe nǹkan fún wa màmá ò lè ṣe nǹkan bẹ́ẹ̀ ni ò lè ṣe nǹkan fún wa. Yes. Let's watch it. What are two big coin? Má bínú jàre dáadáa. Mo ń drive lọ́wọ́ ń gbà ẹ́ àti wípé o mọ àwọn safety ta nínú ẹ̀ jẹ́ mi tí mú earpiece dání. So àti pé lónìí mò ń bọ̀. Okay, dear. Guess what? Ló ṣẹlẹ̀. Àǹtí Tọ́mi wá, ìyàwó bọ̀dá Ọlárútìmí wá. Wọ́n gbé àpò wá fún mi lónìí. Májèlé ló wà ń bẹ̀. Ọpẹ́lọpẹ́ màámi ni ò jẹ́ kí n jẹ. Tó mú ìyàwó Ọlárútìmí. Ọlọ́run. Olóòlù gbélé wá fún mi lọ́fíìsì. Kódà mo ti jẹ méjì ń bẹ tẹ́lẹ̀. Mo dára. Májèlé wà ní ápù yìí. Májèlé? Ta ni mo fẹ́ pé o? Màámi. Díà, jẹ́ ká máa lọ hospital. Jẹ́ ká máa lọ hospital. Jẹ́ kí n lọ mú káàkiri. Jẹ́ ká máa lọ hospital. Mo dára. Tọ́mi wá. Ìwọ ni. Kí ló tó dé? Kí ni mo ṣe fún ẹ? Tó fi pa mí lọ́mọ tó gbàdúnú mi tó gbayọ̀ ayé mi. Tọ́mi wá kí ni mo ṣe ṣé mi mo fẹ́ yàwó fọ́kọ rẹ ni? Ìwọ kọ́ ló fẹ́ yàwó fọ́kọ mi lóòótọ́. Àìmọ̀ṣẹ́ ẹ̀kọ́ orogun tó mú torí bomi gbóná ló máa mú wọn náà jẹ ìyà àtẹnubọlẹ̀ àtojúbọlẹ̀ kiri. Bẹ́ẹ̀ ni òkè bá dán lémi tí n bá gba odidi ẹni má sì gbódidi mọ̀lú àmọ́ lẹ́yìn ìwọ gangan ni mo fẹ́ gbà. Tọ́mi wá dákun ṣàánú mi mo pa mí wọ́n ti kúnlẹ̀ àbíamọ mọ́ mi lára. Ìkúnlẹ̀ àbíamọ ìjẹ́ ìwọ àti àwọn ẹbí ẹ̀ wo ìkúnlẹ̀ àbíamọ kẹ́ tó sọ ayé mi dà nǹkan tó wù yín lẹ́yìn wo tó o bá bẹ̀ mí láti òní dọ̀la mi ò ní gbọ́ kí Ọlọ́run sọ̀kalẹ̀ láti òkè wá kó wá bẹ̀ mí mi ò ní gbà èní ni o ráyé mọ́. Ta ló ń béèrè? Kí ló fẹ́? O tún ti gbé ápù orú ẹ̀ dé. Wo ẹni tó lè pa ló ti pa yẹn o. Kò sí ìkọ̀kọ̀ tó lè fi èmi ṣe. Ṣó ti gbọ́? Kò sí ìkọ̀kọ̀ tí o lè fi èmi ṣe. Mi ò tiẹ̀ gbé ápù wá báyìí. Mo wá síbí báyìí láti wá pa ẹ́ lẹ́ẹ̀kan náà ni. Torí àpọ́nlé ògùn náà sọ ó dè mọ́rùn. Ta ni kú fara kan tí ò mú lọ́rùn? Ìwọ ó kéré. Wá jẹ́ kémi sọ kinní kan fún ẹ. Èmi kì yóò kú ikú kú. Kí ló tún dé? Wọ́n ní ọmọ ìdílé mi mọ́. Kí ló ń wá? Bẹ́ẹ̀ ni. Ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ mi láti ilé wa lílé? Ṣáàbù ara lẹ fẹ́ mi ni, ṣe bó didi lẹ mú mi. Ẹ báyé mi jẹ́ tán. Ẹ sọ̀rọ̀ mi di ọ̀rọ̀ ọsàn tí wọ́n mu tí wọ́n ju èpo ẹnu. Ẹ wá ní kémi máa lọ. Màmá mi ò lọ bì kankan.
kí ló wá fẹ́ ṣe. mo máa gbẹ̀san ni mo máa gbẹ̀san nǹkan tí ẹ ṣe mo máa gbẹ̀san lára yín. bẹ́ẹ̀ ni. tó tẹ ó tàbí òtàn bí egungun bá rántí wípé òun padà bọ̀ wá dé èèyàn aṣòro mọ níwọ̀nba mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ṣó wá tán gbogbo ẹni tó ti pa pátápátá ṣó doyún fún ẹ gbogbo èèyàn tó ti rán lọ sọ́run àrèmabọ̀ ṣé wọ́n ti dọmọ fún ẹ báyìí asán lórí asán asán ni òfo lórí òfo òfo náà ni kàkà kó o ti gbà fọ́lọ́run kó o fọ̀rọ̀ rẹ mọ́ Ọlọ́run lọ́kàn ó sọ rẹ dàpààyàn ìyà ò tó yà ọdẹ àfàdá pakún ikún lọ àdánù ẹni tó tún lékún lọ náà tún farapa kí wá lèrè rẹ báyìí kí lèrè rẹ tó tán. arábìnrin kí ló ń sá fún. sẹ́yìn. èmi ni fọkàn ẹ balẹ̀ mọ́sà kó mọ̀ ọ̀rọ̀ ẹ ti dayọ̀ gbogbo tó pa ọ́ lẹ́kùn ayọ̀ la já sí fún ọ bẹ́ẹ̀yàn bá ṣoore dandan ni kó gbèrè tó dáa láti bẹ̀ o ò ní sọ kó kẹ́yìn ayé. ẹ wo ẹ fàájú alẹ tó bá jẹ́ wípé ẹ̀yin ni lóòótọ́ ajẹ́ gangan mo fẹ́ gbà o mo fẹ́ gba àjẹ́. mo fẹ́ gbàjẹ́. bẹ́ẹ̀ ni ìyá. kò burú ṣe sùúrù ìwọ̀n tẹ̀lé mi ká lọ fi mọ́tò ẹ lẹ́kọ̀ọ́ sí nǹkan tí ó mú níyì já lọ tẹ̀lé mi. láwọn ọmọ mi. ẹ ṣe máa. sóòbínú. ara mọ. ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ ngbà omi ni ó yá mú wọn. omi ẹ wo èmi ò mú mi jàre nǹkan tí mo ní kẹ́ fún mi ní kẹ́ fún mi ajẹ́ ni mo fẹ́ náà dé ní kẹ́ fún mi. o fẹ́ gbàjẹ́ ó dà ń gbà kó o gbà lọ́wọ́ mi. màmá mú. ṣé tí bá mú mi ni màá lájẹ yìí. ìwọ ṣáà ti mú mi. ọ̀là lùbáríkà ṣé ọ̀rẹ́ mi tó wò yìí bí o ń ṣàjẹ́ o n ò sì lè fún ọ lájẹ́. fara ẹ balẹ̀. ṣé orílẹ̀-èdè torí lọ́wọ́ mi torí pé mo jẹ́ ọmọ ọba ni òun náà ṣe fi sí mi lọ́wọ́ ṣe fi sọ́wọ́ nídìílé wa ni èmi ò lájẹ́ òun ò sì lájẹ́ kan tẹ́mi ó fún un. kí ló dé tó o fi jà fọlọ́ọ̀jà kí ló dé tó o fẹ́ dájà rẹ̀ gbè o mọ̀ pé ẹni tó bá lóun fẹ́ dájà ara ń gbè á jìyà láyé á tún lọ jẹ lọ́rùn ni. ó ṣàrẹ̀ ẹ pẹ̀lẹ́ gbà fọlọ́run fìjà fọlọ́ọ̀jà kọ́rọ̀ ẹ̀ kó lè dayọ̀. màmá kí ìfìjà fọlọ́ọ̀jà kí à ń jẹ mí gbé kí má lọ́mọ láyé kí má rí kọ́kọ́ ṣe sí ìyá. lóru rẹ̀ pin kò sí tọ́lá àwọn ò lè ṣe òní lòórò mọ́lẹ̀ tí ó mú bọ́ lọ́la bọ́lá bá wà lókè tó lódùmarè wà bẹ́ẹ̀ tó ti ṣiṣẹ́ tí ò dáwọ́ dúró yóò ṣòwò ayọ̀ fún ọ yóò dùn ọ nínú. ẹnìkan gbé ìjà rẹ̀ ọgbọ́n àti mo wí fún ọ. òtítọ́ wọn sọ pé ló. èwo ni ò wá tẹ́kù nínú ọ̀rọ̀ mi báyìí ṣé táì lè bímọ mọ́ ni àbí táì rọmọ pé ránṣẹ́ mọ́ ìyá tí wọ́n ní ò gbọ́dọ̀ jẹ mí ó máa ń kórè mi ṣeré kiri bí ọmọ mi ò wá rí ìgbádùn ilé ọkọ kankan mọ́ ṣé kò wá yá jẹ̀sìn lọ báyìí. mo ń gbọ́ nǹkan tó ń sọ ó dà kí ló fẹ́ kí n ṣe báyìí. Ọmọlọ́lá mi ìbá ṣeré anúgbẹ́tọ̀ mi wá fún mi. mo sọ fún ẹ pé ó kù díẹ̀ mi ì tí complete mission mi. wo wá gbọ́
ìyàwó lè máa ń gbèrò kí n gbọmọ náà o bí ẹ̀tọ́ mi wá fún mi ìṣeré bí ẹ̀tọ́ mi wá fún mi àkínú fọdúkú yẹn náà má dàbẹ̀ ẹrú o. díẹ̀ ṣe bẹ́ẹ̀ mi náà ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ nínú text message tí mo send sí ẹ wo fẹ́ kó farabalẹ̀ o mo mọ̀ pé ire ni gbogbo ẹ̀ máa já sí. ọ̀rẹ́ mi mo ti gbọ́ bó ní kí n tún wá rí ẹ lọ́dà báyìí sí. ok mo ti gbọ́ bá mi sọ fọ́kọ ẹ pé kó máa tọ́jú ẹ o bí olúró tì mí àkàn bí mi ṣe ń tọ́jú èmi náà. ó dáa lọ sweetheart orí mo ṣe ń pọn ẹ ní fọ́ọ̀rẹ́ mi lórí fún. yes now. ọlá pé wọn náà kì í tẹ̀lé mi jáde ní kó wá lórí bí mo ṣe máa ń pọn ẹ lẹ́yìn ẹ̀. mo tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà pé lẹ́yìn mi níwájú mi tèmi ló ń ṣe. sọ́rí tí n bá pẹ́ létà ni mo fẹ́ wọ́n lé. wọ́n sọ láyọ̀ tó lọ fi hàn. àgbọ̀n ìyá àgbọ̀n wọn. kẹ́ ẹ̀ kọ́ tún wọ̀ mí lé sí. well played. láti òfin. ọjọ́ kan ní tó lóhùn ọ̀la ló tì mí yẹn ọ̀la ló tì mí ọ̀la ló tì mí ọ̀la ló tì mí. ẹ̀dùn ṣàyédé yọ sí wa láàmì mo sì bá ń sọ̀rọ̀ lórí aago láàrin ẹ̀ sọ fún ẹgbẹ́ ń bọ̀. ibi téèyàn bá dẹ̀ sí báyìí ó lè yàn án sán àti pé ní kí wọ́n wà láàfin ààyè. pàápàá ọkàn ìyàwó mi ń fà mí. màámi ṣé bẹ́ẹ̀ bá ti ránṣẹ́ sí mi kí wọ́n á kí yín. ẹ mọ gbá ìyá mi kárò sọmọdì káròdì má sọ kídìí ọsàmọ ti gbófo ni bó wá ni o ṣé ń gbúrò àwọn ọmọ mi lókè òkun. àlàáfíà náà wà ọ. à ń gbúrò wọn mo ṣẹ̀ṣẹ̀ wò pé kémi náà lọ wà láfíà wọn láìpẹ́ yìí mi ní pẹ́ lọ wò wọ́n. Elédùà yóò mọ bá ń fi sọ ẹ̀ sọ wọn òòsàn òkè ó sì mọ bá ń fi ìmọ̀ kún ìmọ̀ wọn. màámi kí wàá ní jíjẹ àti mímu báyìí. kò síkú tí ò ra di ẹ̀mí lọ́rùn gbogbo nǹkan tẹ́ bá ti gbé wá ò ní jíjẹ tẹ́ bá ti gbé wá fún mi níjẹ. ó dà ẹ jẹ́ kí wọ́n lọ bá ń ro àmàlà tó fẹ́lẹ́ bí etí mi báyìí àti ẹ̀fọ́ rírò tó ní ẹja gbígbẹ àti kànmọ́ kíkà.
ẹ ti ẹ̀gbọ́n náà wọ́n bá ń sọ̀rọ̀ àgbo jẹ̀dí kan tẹ́lẹ̀ ẹ máa bá mi gbé wà. Òde gbọ́ sọ́kàn mi orí jẹ́ lójú mi ó ṣe mí o, ó ṣe mí o. Òde gbọ́ sọ́kàn mi orí jẹ́ lójú mi ó ṣe mí kí n padà. Yes, it's ready. Dídà, ìmọ̀ sọ wá sí wá sọ ní sọ̀rọ̀. Ẹ bá mi náà parí. Àmì o. Kí wàá ní ká fi ta ọkùnrin láti ta ọkùnrin? Anything more. Anything is not nǹkan tó bá fẹ́ lè sọ fún wa jù. Ọkọ mi. O ti ń lọ bí iṣẹ́? Yes. Kí ló máa bá mi rà bọ̀ tó bá ń bọ̀? Tó máa bẹ́ẹ̀ rà bọ̀ tó máa bá wa méjèèjì rà bọ̀. Rárá o, kólúkálukú fi ẹnu ẹ̀ kó fi sọ nǹkan tó bá fẹ́ kí lẹ máa bẹ́ mi rà bọ̀. Ẹ má sọ dèjà, mo mọ nǹkan tí wọ́n máa ń like, mo dẹ̀ mọ nǹkan tí wọ́n náà fẹ́. So ti yẹ yín sìn, ẹ̀yin méjèèjì ni màá bára nǹkan bọ̀. Mi ò ní fárí apá kan dápá kan. Okay, darling. Take care. I miss you. I'll miss you too. Take care. Okay, later. Bye. Yeah. Mo ti treat àwọn files ni mo dẹ̀ fẹ́ kẹ́ wọn kẹ́ approve. File àwọn DJ kọ. A ti fún wọn ní 50. Wọ́n dẹ̀ ní àwọn need 30. Mo fẹ́ wá fún yín ní file yẹn kẹ́ lè go through ẹ̀. Sir? No, I need that approve it. Ọ̀gá. Kò yé mi rárá. Iṣẹ́ kan ti ṣe é tẹ́lẹ̀ ni. Kò sí. Mo gbọ́dọ̀ pé ìrònú ni. Ìrònú? Kí ló ń ro? Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ náà ni. Ṣé mo fẹ́ ṣe wàhálà ni? Àbí kí ni mo ṣe fẹ́ tó ṣe ń ronú pa mi? Bá a ṣe rí nu. Mami, àǹtí Ṣọlá tó ń gbé kí ọ̀dọ̀ wa kọ́ yìí ni. Ní London. Bẹ́ẹ̀ ni mà. Ó ń kúkú ni. Kí ló wá sọ wọ́n di wèrè báyìí? Àwọn àgbààgbà pẹ̀tùsáwọ̀ agboolé wa ní wọ́n bá sọ̀rọ̀ tí ọ̀gbọ́ ní wọ́n bá sọ̀rọ̀ òdì sáyé ẹ̀. Mami, ṣé wọ́n lágbára tó báyìí náà ni? Àwọn àgbààgbà pẹ̀tùsáwọ̀ agboolé wa. Wọ́n ní agbára débi pé wọn ò gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ kó pò wọ́n gbọ́. Kò sí olúwẹ̀, kò sí ntẹ́yàn lè jẹ́. Mo gbọ́ mo sì gbà ní wọ́n fẹ́ gbọ́. Ọlárótìmí, ò ní sórí ibú bí n bá sílé tí wọ́n bá bọ́ sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ kó ní lóní kó ní mo gbọ́ mo ti gbà o. Kọ́lọ́run bá ń ṣàánú òun náà, òun rèé o, Ṣọlá rèé o. Ọmọ tó dà bí egbin. Àfi kéèyàn máa ṣe jẹ́jẹ́ ládùúgbò yìí ni o. Jẹ́jẹ́ ni ọmọ mi. Jẹ́jẹ́ ni o. Ẹ kálẹ́ o, ẹ̀yin àgbààgbà pẹ̀tùsáwọ̀. Rótìmí,
kú ọmọ sí ìyá rẹ ti fọ̀rọ̀ rẹ tó wá létí ó ní káwa pẹ̀tù sáwọ̀ kábọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bó sì mọ̀ pé iye ọmọ ní gbọ́mọ ọ̀rọ̀ tí àwa pẹ̀tù sáwọ̀ bá sì bọ́ ọ sọ dandan ni kó gbọ́ kó gbà kó múlò nítorí pé ẹni tí ó jẹgún wọ́n ní ó tọ́jú ọ̀pọ̀lọpọ̀ epo ìwọ ti bá wọn tọ́jú ọ̀pọ̀lọpọ̀ epo wọ́n lẹ́ni tí ó jẹgún kó bá wọn tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ata Rótìmí kó bá wọn tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ata wọ́n tó lẹ́ni tí ó jẹgún kó bá wọn tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ ó ṣe bí eré bí àwàdà ó sì tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ wọ́n ní kó tójú ọ̀tún ó díjú ọ̀tún wọ́n ní kó ká sí òsì rọ̀ Rótìmí ó tún ṣe bí ọ̀ká sí òsì rọ̀ kí ló tún á kú o ọ̀wù bẹ̀yẹ burúkú ọba ṣe é jẹ ọba fi ilẹ̀ kọ́ máa gbéjù réré kò jẹ́ yọ ọmọ gbénú gbó. ẹ̀yin àbàbà mi ò yájú sẹ́nikẹ́ni rí o ẹ dẹ̀ mọ̀ bí mo ṣe bọ̀wọ̀ fún mọ̀lẹ́bí ìtò mi ò wá mọ̀ bóyá nítorí ọ̀rọ̀ tí màmá wá síbí wá sọ fún yín òun lẹ ṣe ń sọ̀rọ̀ bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ bá gbọ́ tẹnu mi náà wọ́n lẹ́ni tí ó bá gbani lọ́jọ́ tó gúnlẹ̀ tá a bá perú ẹni bẹ́ẹ̀ lólúwa mi ò rò pa jayọ̀ pa o tójú bá ń pọ̀nyàn tá a bá rẹ́ni tó gbani kúrò nínú ìpọ́njú náà tá a bá perú ẹni bẹ́ẹ̀ lólùgbàlà ṣáà mọ nǹkan tá à ń sọ ni ọmọbìnrin tá à ń sọ yìí ti gbà mí nígbà òjò ìgbà ẹ̀rùn ló délẹ̀ jẹ́ kí n gbà òun náà ó tí mo sọ tó di wàhálà rèé. ìpadà òde aṣọ lè tó rò Rótìmí ṣe mọ́tàn ọjẹ́ abojú kankan ọmọ pé kọ́mọ àbúrò ẹ̀ ní ọ̀fẹ́rẹ́ ni Rótìmí ẹ bọ̀ kó o sì ní lélẹ́lẹ́ kọ́kọ́ jẹ́ bọ́ bẹ́ẹ̀ lòrùn kò ní rọ̀rọ̀rọ̀rọ̀ kọ́kọ́ jẹ́ àgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ Rótìmí ṣé wọ́n rò pé ó kú sí ọmọ ọdún àgbàlérè kan kọjá kó sábẹ́ amadi má jẹ́ ń parọ́ fún ọ kò sẹ́ni tí ó kó gbìyànjú tó ó sì wọ́n bá tó yẹ kó o lè ṣe ṣùgbọ́n alálẹ̀ ti fi kádàrá ságbá Rótìmí ibi àwa bàdé dandan ni fún ọ kó o níyàwó. bẹ́ẹ̀ ni ohun abáwí ti dàṣẹ. ó dàṣẹ o. ohun awí ti dìmúlẹ̀. ó dìmúlẹ̀. ohun ẹ̀wí ayé bá wí. ẹgbọ̀rún àgbà. tákùkọ̀ bá kọ láyé. ẹgbẹ́ rẹ̀ àgbà lọ́rùn. tó bá jẹ́ wípé ìyàwó rẹ̀ ní wú ọ láyà ló ní kó o má fẹ́ bẹ́ẹ̀ mi tó bá ṣíyán láyé. àjọgbọ́ ọbẹ̀ lọ́rùn. eléyìí ti pọ̀ jù. ti gbọ́ yìí. àfikún ọgbọ́n náà. àfikún ọgbọ́n náà. àtìgbà tí mo ti fẹ́ ìyàwó kejì wọlé àtìgbà yẹn ni ọkàn mi ò ti balẹ̀ mi ò mọ ìgbà tínú ẹ̀ dùn mi ò mọ ìgbà tí inú ẹ̀ ò dùn wọ́n fẹ́ kó mọ̀ pé kí n ṣe dúdú inú mi òun ni mo fi fẹ́ Ọmọlọ́lá. Ohun tó ṣẹlẹ̀ ju ó jọgbọ́n orí ọmọdé mi lọ. Mo wá wò pé tọ́hún bá rí àfòrèmọ́jọ pa kò sígbà tọ́hún ní balẹ̀ ẹ̀jẹ̀. Àwọn tí mò ń wí ìgboro wọ́n lè ṣe ẹni jàǹbá. Ó ní mo ṣe gbà láti fẹ́ ìyàwó mi. Má ṣe o. Ọlá ṣé tèmi tí wàá gbé inú ilé ẹ náà báyìí ṣé wò mọ̀ wípé ẹni tó bímọ ló ní ilé ni òun ló ní ẹ ló ní gbogbo nǹkan tó ní bí mo ṣe wá ni mo ṣe fẹ́ lọ yí Ọlá. Tọ́míwá mo fi ń dá ẹ lójú pé tí ẹ ò ní gbé ìbàjẹ́ ò ní dé báyìí. Tó o bá bímọ mọ́ wà bí dùnú wà bí àlàáfíà wà bí ẹ̀mí gígùn lágbára Ọlọ́run. Tọ́míwá èmi kọ́ ni mo ní oyún tó wà nínú ọmọ èmi kọ́ mo lóyún nínú Ọmọlọ́lá. Iṣẹ́ ló tọ́ la. Ìtorí ẹ̀ ni mo ṣe send message tí mo
same the same. Lọ́yà mi náà mọ̀ nípa. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ Ọlá. Ọlá. Pẹ̀lẹ́ Ọlá. Pẹ̀lẹ́. Dókítà! Ọlá. 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 Dókítà! Nọ́ọ̀sì! Lọ́lá báwo ló ṣe ṣe yìí? Ọlá. 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 Ọlá ló tì mí kò mọ̀ pé ọjọ́ kan ní kò lóhùn ọ̀la ló tì mí yẹn ọ̀la ló tì mí. Orúkọ mi ni Barrister Àtilọ́lá. Mo jẹ́ agbẹjọ́rò fún olóògbé Ọlárótìmí. Wọ́n kọ àwọn kankan lẹ́ẹ̀kan tó ló ti pé a máa ka ìwé. I wish láti kà sí etí. Ní ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún táwa, àwọn text messages kan wọ́n wọlé fóònù ìyáàfin Ọmọlọ́lá. Báyìí ni text message ṣe. Láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìbíkúnlé. Ọmọlọ́lá, má gbàgbé pé tí èèyàn bá pẹ́ lórí ìgbọ̀nsẹ̀, ìṣinkéṣin ló máa ń wà nínú. Ìgbà wo ló máa gbé oyún mi wá fún? Ọmọlọ́lá. Ẹ̀rí respond ti ìyáàfin Ọmọlọ́lá sí ọ̀gbẹ́ni Ìbíkúnlé. Ó ní Ìbíkúnlé olówó orí mi fi ọkàn ara ẹ̀ balẹ̀. Aya ọ̀lẹ náà máa ń gbà, ẹnìkan kì í gbà ọmọ. Ọmọlọ́lá ń gbọ́ ta ló lóyún inú ẹ̀. Àṣé inú ilé èèyàn wà. Ìkànnì ọ́ ṣáàtì mi gbọ́dọ̀ gbélé ibà etí àǹtí mi máa gbọ́rọ̀ o. Báyìí ni mo ń gbọ́. olóògbé ṣe pín ogún wọn ní ilé mẹ́rin tí èyí tá wà nú ẹ̀ jẹ́ ìkan lára wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó nílé ìfowópamọ́ ní oríṣi mẹ́ta. Wọ́n dẹ̀ ní ọ́fíìsì tẹ́lẹ̀ àmọ́ wọ́n ní kí 80% gbogbo dúkìá àwọn tá a sọ kó lọ sọ́dọ̀ ìyáàfin Tọ̀míwá Ọlárótìmí. Ó káre ìsọmọ àlè ó káre. Kí 20% jẹ́ ti àwọn ilé. Ìmọ̀wọ́ọ̀lù àṣà ń gbé ọmọ àgbò níta. Àṣé èṣù ni owó wọ́n dànù ilé ìrú ni owó àbánú ilé ìjẹ́ ni. Àṣà wọlé ọmọ àgbò. Àǹtí mi ni ó ṣe lù àṣé mo ní òwà kọ́ ọ̀bọ̀. Àṣé ìkà ni ọ́ ìkà. Lọ́nà ìgbà pọ́njú làwọn ọ̀rẹ́ látúmọ̀ ẹni tó fẹ́ ni. Rárá ọ̀rẹ́ ti mi, kí ló dé tó ṣì fi tọ́ sí mi? Rárá ikú jọ gẹ̀dẹ̀, ikú jọ gẹ̀dẹ̀, rárá ikú jọ. Ọlárótìmí o.
ọ̀rá rántí mi yẹ. Ọ̀rá rántí mi. Ọ̀rá rántí mi sọ́kàn mi omi ṣe lójú mi ó ṣe mí kí n padà lọ